Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ẹ làbọ́rú, ẹ làbọ́yè, hallelujah o. Mo kí ẹ̀yin ènìyàn èmi Dr. ọmọ ọ̀dọ̀ àgbà. Ọlọ́run ọba Elédùmarè kò ní fi yín sílẹ̀ o. Kò ní fi yín sílẹ̀, kò ní fi èmi náà sílẹ̀. Mo sì júbà lọ́wọ́ àyín àgbà. Èyí tí Elédùmarè gbélé ayé lọ́wọ́. Lẹ́yìn ìgbà tá bá dúpẹ́ lọ́wọ́ Elédùmarè tán, ẹ jẹ́ ká fi tàwọn àgbà ṣe. Nítorí ilá tí ò fi tàwọn àgbà ṣe, ilá náà níṣe ló kó. Bẹ́ẹ̀ sì ni ìkàn tí ò fi tàwọn àgbà ṣe níṣe ló wẹ̀wù ẹ̀jẹ̀. Nítorí ọmọ ènìyàn tí ò bá fi tàwọn àgbà ṣe tán bá roka, irú ọkàn wọn a máa dí kókó. So mo júbà ẹ̀yin àgbàlagbà, ẹ jẹ́ kó ju mi ṣe o. Ẹ̀yin ènìyàn mi, mo fẹ́ bùn yín ní àṣírí kan lónìí, òrùka kan ní òní. Òrùka tẹ́ máa ṣe tẹ́ ẹ pé ẹ̀yin gẹ̀ ò ní gbàgbé mi mọ́ láéláé. Ó ní iṣẹ́ tí mo fẹ́ bùn yín lónìí. Nítorí pé Elédùmarè ó fi àṣẹ àti wíbẹ̀ jẹ́bẹ̀ sára òrùka náà. Òrùka náà là ń pè ní òrùka ìfẹ́ràn àti òrùka ìyọ́nú ọmọ aráyé pátápátá. Ní òrùka yìí. Nítorí wípé ẹ jẹ́ ká dúpẹ́ fún Ọlọ́run ọba Elédùmarè, ọba tó ṣẹ̀dá ewé, ọba tó ṣẹ̀dá egbò. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ọlọ́run tó dá ewé, tọ́lọ́run ní wípé jáyì mú yìí jáyì mọ́ra wọn kó join rẹ̀ together á fọ́ọ̀mù báyìí pẹ̀lú nǹkan báyìí. Kábíyèsí Elédùmarè. A sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, a dúpẹ́ lọ́wọ́ àwọn alákọsílẹ̀, àwọn bàbá wa tí wọ́n ní àkọsílẹ̀ tí wọn ò gbé ògùn lọ ọ̀run. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ wọn. Bá sì mọ̀ pé ayé náà ó ti yàtọ̀, ọ̀làjú ń dé ni. Nígbà ayé àtijọ́ ìbúlẹ̀ ti rí èèyàn tí ó dúró lórí social media tí ó mọ fún àwọn ènìyàn ní ògùn báyìí, ẹ ò lè rí. Ṣùgbọ́n ayé ti lajú, ọ̀làjú ti dé, gbogbo nǹkan yẹn advance sí ni. Bẹ́ẹ̀ ni. Ẹ̀yin ènìyàn ní báyìí mú bẹ́rẹ̀ òye kalẹ̀ kí n fún yín ní iṣẹ́ yìí. Kò ṣiṣẹ́ kan tó le púpọ̀, ohun tó rọrùn náà níwọ̀nba ni. Tá bá lo òrùka yìí pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè, gbogbo aráyé ó mọ iyọ̀ mọ́ wa, wọ́n mọ nífẹ̀ẹ́ wa, wọ́n sì mọ ìyọ́nú sí wa. Òrùka yìí tó bí a ní ìṣe a fẹ́ lọ sí òde, tẹ mọ̀ pé òde tẹ́ ń lọ yìí ẹ fẹ́ gba yìí níbẹ̀, a lè lò lọ. Báwo lọ sóde, a lè kí bọwọ́ ká jáde lọ. Gbogbo ọmọ aráyé tó bá ń rí wa, wọ́n ò mọ ìyọ́nú sí wa, wọ́n ò mọ nífẹ̀ẹ́ wa. A lè kí bọwọ́ lọ sí ibi iṣẹ́, ọ̀gá ò nífẹ̀ẹ́ wa, àwọn staff náà ò nífẹ̀ẹ́ wa. Ẹ bá mi ṣe o. Kí ni tí ẹ ò bá mi wá? Àpèwé kan ní ewé ìlú fẹ́mi ká. Kò sẹ́ni tí ò fẹ́ dá mọ̀. Ewé ata ìjọsìn, ewé ata wẹ́wẹ́ ìbílẹ̀, ó náà ń pè ní ewé ìlú fẹ́mi ká. Ẹ lè jẹ́ ká lọ jẹ́ ewé yẹn, jẹ́ ká jẹ́ òòjọ́ rẹ̀. Òòjọ́ ni ẹ jẹ́ ká já. Nítorí wípé a ò lè lo gbígbẹ. Nítorí omi tó wà lára ewé gangan ni àṣẹ tá a fẹ́ lò níbi iṣẹ́ yìí. Ẹ bá mi wo ewé rẹ́rìn kò mí, èyí tá a já ní òòjọ́. Kò fẹ́ sẹ́ni tí ò dé ewé rẹ́rìn kò mí mọ́. Ẹ bá mi lọ já òun náà. Ẹ lọ bá mi dé ewé àkókò. Kò sẹ́ni tí ò dé ewé àkókò mọ̀. Ó wà ládùúgbò náà ṣùgbọ́n kò sẹ́ni tí kò dá mọ̀. Ẹ lọ bá mi já kó náà jẹ́ ti òòjọ́. Lẹ́yìn ìgbà náà ẹ bá mi lọ ra òrùka ẹlẹ́lọ́ tàbí òrùka fashion. Nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn mi ò lè kí òrùka ẹlẹ́lọ́ bọwọ́, lójúmọ́ ti àwọn. Àti pé gan ayé tá a wà yìí, báyé bá ti rí òrùka ẹ̀ lọ́wọ́ èèyàn, ó ti mọ̀ pógùn kan nìyẹn fi ṣe. Ẹ lọ bá mi ra òrùka tẹ́ mọ̀ wípé aráyé ò ní fi fura sí yín, ẹ lọ bá mi rà á. Ẹ bá mi ra 3 rẹ̀. Ẹ bá mi kó ewé àkókò díẹ̀, ẹ kó tẹ́lẹ̀ inú ìsasùn. Ẹ bá mi kó ewé ìlú fẹ́mi ká, ẹ bá mi kó lé lórí. Ẹ wá bá mi mú àwọn òrùka mẹ́tẹ̀ẹ̀ta yìí, ẹ bá mi kó lé lórí. Ẹ wá bá mi de ewé rẹ́rìn kò mí, ẹ bá mi dàbò mọ́lẹ̀. Ẹ ti wá bá mi de ewé àkókò ìyókù, ẹ bá mi kó lé lórí. Ẹ gbé sórí ìsasùn, ẹ kó sínú ìsasùn, ẹ gbé sórí iná. Ẹ jẹ́ ká jó. Dandan kọ́ ni kó jó lúbúlúbú, kọ́kọ́ sàdé kó jó dáadáa tó pẹ́ dáadáa. Ẹ jẹ́ ká yọ òrùka yìí, ẹ jẹ́ ká fi síbì kan kó fi tutù. Pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè, òrùka náà ti di ògùn.
ó ti di àṣẹ, ó ti di idán, ó ti di àbámúdá nìyẹn. Bó la ṣe máa lo òrùka yìí, bó la ṣe máa ṣe. Ní tí mo wá fi láìkì òrùka yìí ni wípé kì í ṣe òrùka kan tí ó máa ń bàjẹ́, kò bá bọ́ sínú omi, kò bá bọ́ sínú omi, kò sí nǹkan kan tó lè bàjẹ́, a lè máa kí bọwọ́ ká máa fi wẹ̀. Àṣírí tẹ́lẹ̀dùmarè tó fi pamọ́ síbẹ̀ nìyẹn. Okun tí mo fi nífẹ̀ẹ́ òrùka náà. Tá bá fẹ́ lo òrùka yìí, a fi máa sa orí jáde ni. A ó kí òrùka yìí bọwọ́, a wà máa ní wípé mo dúró lórí ewé àkókò nítorí a kì í fewékewé joyè lẹ́yìn ewé àkókò. Mo sùn lórí ewé ìlú fẹ́mi ká nítorí ìwà ta kò dára, síbẹ̀síbẹ̀ ọmọ aráyé ń wá ta kiri. Mo dẹ ewé rẹ́rìn kò mí bora, ó ti yí dandan, oṣó ilé ni, àjẹ́ ilé ni, èmèrè ilé ni, obìnrin ni, ọkùnrin ni, kí wọ́n máa rẹ́rìn, kí wọ́n máa fi tẹ̀rín tọ̀yàyà pàdé mi. Àkókò kì í wọ̀lú kó tẹ́ láíláí, gbogbo tí mo bá dé ìgbọ́dọ̀ tẹ́ níbẹ̀. Ẹ jẹ́ ká mọ wí, ká mọ fi sa orí wa, ká mọ fi gbá orí wa, ká mọ fi ra orí, ká mọ jáde lọ àfi ká mọ kí bọwọ́ jó níbi ọjà wa. Wàláì tàlá súnmọ́ bílálì àsíláwà, iṣẹ́ tí Elédùmarè tó fi ìbùkún tó kọ̀ǹfàmù dáadáa ni. Ẹ lọ bá mi ṣe, Elédùmarè á jẹ́ kó jẹ́ fún yín o. Mo kẹ́yìn àgbàlagbà, ẹ láìkì iṣẹ́ yìí o. Bẹ́ẹ̀ sì ni ẹ share sáwọn ènìyàn, ẹ kọ́mẹ́ǹtì o. Tẹ́ bá ṣe á túbọ̀ jẹ́ fún yín dáadáa tí ó dàbí idán fún yín. Wàláì ẹ ṣe bí mo ṣe sọ, ó dàbọ̀ ná.